Mo ní lẹ́tà pàtàkì sí èèyàn mẹ́ta pàtàkì nínú ayé. Àkọ́kọ́, bàbá olóyè Babájídé Sanwó-Olú, the executive governor of Lagos State. Ẹ tí ìlú rí bàbá, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ sọ rí. Bákan náà, Excellency Ọmọọba Bọ́lájí Àmúsàn, TAMPAN President, Global TAMPAN President. Bàbá, ẹ tí ìlú rí, ẹ̀yin náà máa sọ rí. Ẹni ẹ̀kẹta ni àwọn olùpẹ̀jọ́ bàbá Ìjẹ̀ṣà. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹni àkọ́kọ́, òun náà ni àwọn olùpẹ̀jọ́ bàbá Ìjẹ̀ṣà. Ní ìdá òkú ṣùgbọ́n ṣàtìmọ́lá ni òyìnbó èyí tó jẹ́. Adájọ́ ti dájọ́, adájọ́ sì ti fìdí òdodo múlẹ̀. Pàápàá jùlọ, ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ilé ẹjọ́, ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n mo jẹ́ ẹ̀dá kan nínú ayé tí mo fẹ́ kí àwọn olùpẹ̀jọ́ bàbá Ìjẹ̀ṣà tí Ọlọ́run lò láti yọ ọ̀rẹ́ wọn, mo fẹ́ kàn gbọ́ kankan tí mo fẹ́ sọ. Àkọ́kọ́ ni pé èmi kì í bá ẹni tọ́lọ́run bá ń bínú sí, èmi kì í bínú sí, torí pé mo Ọlọ́run ṣe gbìjà. Mi ì dẹ̀ ní gbàdúrà kí ìdílé kan kó sunkún látara mi, torí pé mi gangan ò fẹ́ sunkún látara ìdílé kankan. Gbogbo tá a bá wá fẹ́ ṣe, ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la. Lóòótọ́, CCTV kì í kíríkì, kí n drag, ó gbé àwọn evidence kan níbi ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Èmi gbà pé kì í ṣẹ̀dá Ọlọ́run kan ni ló ń fìyà jẹ bàbá Ìjẹ̀ṣà. Kì í sì ṣe pé bàbá Ìjẹ̀ṣà jìyà ẹ̀ṣẹ̀ àgbẹ̀dẹ. Ìgbàgbọ́ mi ni wípé Ọlọ́run ti ká a lára ló fẹ́ fìyà jẹ bàbá Ìjẹ̀ṣà. Ṣùgbọ́n só pọn dandan kó jẹ́ pé wọ́n lọ́lọ́run máa lò nípasẹ̀ láti fìyà jẹ bàbá Ìjẹ̀ṣà. Tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ni, èyí tí bàbá Ìjẹ̀ṣà ti jẹ́ ní ìyà yìí ní tòun, ṣẹ̀ṣẹ̀ bàbá Ìjẹ̀ṣà náà lọ pọ̀ tó bẹ́ẹ̀, àbáṣìṣe rẹ̀ ní tó bẹ́ẹ̀, àbí jẹ́yà ìmọ̀dí. Èyí yòówù tí ì bá jẹ́, ojú ò lè tẹni tó bá tan náà, òṣìkà tó bá paná nìkan lójú òdì. Báwo ni ìbá ṣe níyì tó àwọn tí wọ́n sọ bàbá Ìjẹ̀ṣà sẹ́wọ̀n kí wọ́n fọwọ́ ara wọn yọ jáde láì tí ì pé ọjọ́ rẹ̀, pẹ̀lú àwọn condition kan látọ̀dọ̀ bàbá Ìjẹ̀ṣà. Kò bá dáa púpọ̀. Ọlọ́run sọ bàbá Ìjẹ̀ṣà o, Ọlọ́run ṣàánú rẹ̀, má jẹ́ kó kú sẹ́wọ̀n. Títí tó bá lọ dé sẹ́wọ̀n pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà tí kì í dẹ̀ sí pé wọ́n dájọ́ òkú fún. Bàbá Ìjẹ̀ṣà bímọ, bàbá Ìjẹ̀ṣà níyàwó, bàbá Ìjẹ̀ṣà lẹ́bí, bẹ́ẹ̀ bàbá Ìjẹ̀ṣà ní fáǹsì. Kò sí bó ṣe lè burú tó, kódà kéèyàn jákọ̀ọ́bí láàlú lójú àwọn olólùfẹ́ tiẹ̀. Irú ojú wo, irú ìtàn wo ni a fẹ́ máa sọ nípa yín? Èmi bẹ̀ yín mọ̀rọ̀ yìí. Èèyàn lè wà nípò agbára lónìí, èèyàn lè wà nípò àṣẹ lénìí, ṣùgbọ́n sọ fálágbára kó tẹ̀lé jẹ́jẹ́ torí pé lẹ́yìn yọ. Èmi ò gbé yín rè o, bẹ́ẹ̀ ni mi bínú sí yín, ẹnu mi ò tiẹ̀ gbà láti bínú sí yín, ṣùgbọ́n mo bẹ̀ yín mọ̀rọ̀ yìí. Tí mo bá ń bíyàn tí a bá ju ọmọ sínú ẹ̀rọ, tí inú èèyàn bá rọ̀, inú ẹ̀rọ lè má rọ̀. Bẹ̀ yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nípa ìrìnàjò bàbá Ìjẹ̀ṣà, ọdún kan ló ti lò ní ọdún méjì, ọdún mẹ́ta ni, yóò ṣẹ̀ṣẹ̀ wá tọ́lé ayé rẹ̀ bí òdìbò. Ọlọ́run kan, èmi ò gbàgbọ́ pé ẹ fìyà jẹ, èmi kàn nígbàgbọ́ pé Ọlọ́run fẹ́ lò yín láti tú bàbá Ìjẹ̀ṣà rọ̀. Gọ́fúnà Babájídé Sanwó-Olú, gómìnà alálùbáríkà, gómìnà dùnnú. Tí ẹ gbọ́ níjọ́ kan náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dájọ́ òkú fún látẹ̀wọ̀n
láti ilé ẹjọ́ nìkan lọ yẹgi fún wọn kan lọ pa wọn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wà lẹ́wọ̀n ní títí dìgbà tí wọ́n kú àti ìgbọ̀rí kí ní oṣù gbégbá alágbẹ́jọ́ máa jẹ́ adájọ́ kú fún wọn ti lọ rí pa. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà ìyìnbẹ̀rù Ọlọ́run dà wọ́n láàmú láti sáì nìkan lọ pa wọn. Àwọn èèyàn ń rò bẹ́ẹ̀ ni o, wọ́n sọ pé ó rí bẹ́ẹ̀ o. Tó bá ṣe pé bẹ́ẹ̀ náà olójú àánú ni Babájídé Fáṣọlá, olójú àánú ni bàbá wa Sanwó-Olú, Babájídé Sanwó-Olú, olójú àánú ìjọba ni wọ́n dẹ̀ fẹ́ràn mẹ̀kúnnù, bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn aráàlú, olóṣèlú tó mọ tí sí ni wọn. Bàbá mo bẹ̀ yín mọ̀rọ̀ yìí, àṣẹ àtagbára wà lọ́wọ́ yìí láti lè jẹ́ pé dédé ibi tí bàbá Ìjẹ̀ṣà jẹ̀yà dé o, kí ẹ gbé wọn dá dúró bẹ́ẹ̀, kí ẹ dẹ̀ fún wọn láwọn òfin kọ̀ọ̀kan. Àní kí ẹ dòfin ilé ẹjọ́ nù, àti ní kí ẹ dòfin Nàìjíríà nù. Ṣùgbọ́n nígbà àbáfẹ́ kó bàjẹ́ òní bí wọ́n ṣe sí gbogbo ẹ̀yìn executive olówó ń dòye, olówó ń dòye, àwọn méjèèjì wọn ò jòyè torí pé olówó ní òjòyè, olówó wà pa òun náà wà padà jòyè. Ìyàwó tá a fẹ́ gbé tí kò gbé wọ́n jọ gbéyàwó ọ̀yẹ́ ọkọ lọ yàtọ̀. Your Excellency Babájídé Sanwó-Olú bàbá, ẹ dákun ẹ dábọ̀ ẹ fi ìdènà ẹ gba ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ gbà yẹ̀wò, ẹ jẹ́ ká gbà pọ̀ lọ ní ìbínú, ṣùgbọ́n tá a bá bẹ Ọlọ́run gbẹ́bẹ̀. Èmi kò wọ́n sẹ̀, èmi ò sì pé wọ́n sẹ̀, ṣùgbọ́n ẹ bá wa jáwé oríjì fún wa. Your Excellency ọmọ Babalaji Amusan, our president in Tampan Association, possibility wà kí bàbá Ìjẹ̀ṣà mọ́jọ́ ọmọ ẹgbẹ́ wa, ṣùgbọ́n mo gbé ìjọba tó wà lóde lẹ́yìn táǹpẹ́ ìjọba Tampan, ìjọba tó lójú àánú, ìjọba tó ṣe pé tí nǹkan kan bá sọ ọmọ ẹgbẹ́ wọn wọ́n ti dìde wọ́n ti múra pọ́n. Àríṣẹ́ làríkà, àríkà ni bàbá rẹ̀ gbọ́. Tẹ́ bá lọ wò báwọn kan sòṣèlú ẹ̀sìn, kìrìsìtẹ́nì ń bí mùsùlùmí, mùsùlùmí ń bí kìrìsìtẹ́nì, ìlú kálukú ti rí gbàlà ni wọ́n lọ. Pátó rẹ̀ sì nínú ẹgbẹ́ wọn àti pọ̀jù, Tampan àti pọ̀jù tó láwọn sí láàyè àwọn ní nọ́mbà wà. Ṣùgbọ́n tá a bá lo ọlá agbára àti ìtọ́lọ́run fún wa, tá a bá fi ṣàwọn nǹkan kọ̀ọ̀kan, tá a fi pa náà tẹ̀ka lábẹ́nu, tọ́lọ́run lò wá láti gba bàbá Ìjẹ̀ṣà jáde. Orúkọ ńlá mà ló sọ wá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tọ́rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ tí ẹ dá sí, èyí accept torí pé tẹ́ ẹ bá ṣáré dá sí, ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tí wọ́n mọ̀ sọ pé definitely ẹgbẹ́ wa ń sọ̀pọ̀tì ìwà àbàjẹ́. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n jọ òótọ́ tí ò ní ṣe é yí. Yes, tí wọ́n bá pamọ́ yìí, òótọ́ náà ni ọjọ́, òótọ́ náà ni ó sì máa jẹ́. Ṣùgbọ́n ibi tó dé yìí, tẹ́yìn náà bá dìde ìrànlọ́wọ́, tẹ́ ẹ bá ṣèrànlọ́wọ́ fún bàbá Ìjẹ̀ṣà, ẹbí ọ̀rẹ́ àti olólùfẹ́ rẹ̀ ò ní gbàgbé yín, torí pé mo mọ̀ pé àǹfààní wà fún yín láti rìnrìn àjò lọ́dọ̀ ẹni tó jẹ́ ní sábàbí ìrìn àjò yìí. Àǹfààní wà fún bọ́dì ẹgbẹ́ wa láti rìnrìn àjò lọ́dọ̀ gọ́ọ̀nà Babájídé Sanwó-Olú. Ọ̀gá wa, bàbá wa, Bọ́lájí Amusan, ìyàwó Yèyé Òṣòdìṣíkà tí wọ́n jẹ́ deputy president àti gbogbo ìgbìmọ̀ látòkè délẹ̀ àti gbogbo àwọn board of trustee wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbà pé tẹ́lẹ̀ kí bá sọ̀rọ̀ ẹgbẹ́ wa, kọ́lẹ́kì wa ní lẹ́nu iṣẹ́, ọmọ ló jẹ́ fáwọn kan lẹ́nu iṣẹ́, ọ̀rẹ́ ló jẹ́ fáwọn kan, olólùfẹ́ ló jẹ́ fáwọn kan. Gbogbo ìrìn àjò tí Mr. Yomi Fabiyi rìn lọ já sí pàbó, tájá bá lẹ́nu lẹ́yìn ó ṣe é ṣe pọ̀ pọ̀. Your Excellency bàbá mi Bọ́lájí Amusan, my mentor, bàbá ẹ dákun ẹ dábọ̀ ẹ fi ìdènà kó dàbí ọ̀yànjú ẹ gbìyànjú ẹ jẹ́ kí wọ́n rí báyìí ẹ ṣe tí ní fọ́lọ̀ Ọlọ́run kò tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá gbà yóò dòdòdò àlàáfíà fún